ọ̀rọ̀ lẹ bá wa gbọ́ yẹn wípé àwọn ẹbí àti ìyàwó ìyẹn ni olóògbé Michael Oyedokun tí àwọn agbésùnmí tí wọ́n bẹ́ lórí wọ́n ní kí ìjọba jọ̀ọ́ Ṣèyí Mákindé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n bá wọn sa gbogbo ipá kì í ṣe òkú wọn tí wọ́n bẹ́ lórí nìkan o àti àwọn tó kù síbẹ̀ ẹ dákun ẹ sa gbogbo ipá yín bí wọ́n á ṣe rí wọn gbà àti òkú wọn pé tó bá dọjọ́ iwájú wọ́n á lè máa rí orórì wọn tọ́ka sí wípé bàbá yín rèé o. Ní ilẹ̀ Yorùbá ṣó dáa ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ kákàkiri ìdílé ẹni tí wọ́n bẹ́ lórí tó fi mọ́ àwọn olùkọ́ tó fi mọ́ TESCOM nípínlẹ̀ Ọ̀yọ́ tó fi mọ́ Minister of Education kẹ má lè rán aṣojú lọ bá àwọn mọ̀lẹ́bí olóògbé olùkọ́ tí wọ́n pa eléyìí ó burú jáì ó burú gidi kẹ má tí lè rányàn lọ bá àwọn ẹbí yẹn wọ́n náwọn ò gbọ́ nǹkan kan kò sí pé ìjọba rèé o àmà tí ẹ bá yín kẹ́dùn o ó yá àwọn rán aṣojú wá o sí ọ̀dọ̀ àwọn ẹbí kò sí nǹkan tó jọ o ṣérú eléyìí ṣó dáa jẹ́ kí a gbọ́. Ìlú Ẹ̀sìn Ẹ̀lẹ̀ ní. Ìbọ̀lẹ̀ yín wà lọ́jọ́ yẹn. Ẹ wà pálásì ń parí sí bíbá yìí. Concerning the security issue ẹ ti ń gbọ́ iṣẹ́ tí ń ní fúnra tẹ́lẹ̀ ní kò yé mi. pé àwọn community lábàá ẹ̀ wípé wọ́n gbé àti wọn àgbà tó ẹ̀ka ní òfin yẹn wípé fáìmìlì àwọn ọ̀dẹ̀ ìbílẹ̀ tí wọ́n mú bá sọ́ọ̀dù lọ́gbọ̀n. So suddenly bá ti ń gbọ́ gunshot. So bàbá ń sáré lọ nígbà dáríga kí ló ṣẹlẹ̀ àbí bàbá yìí àrígbá ilé ìkọjá agbára bá a ṣe lóyún padà. Ẹ̀yin náà fẹ́ lọ jàdé lójú pé àwọn olóyìn ìbọn nínú ìwà ọ̀gbà tẹ wá rí nǹkan tó gbé dání. Ìpè eléyìí àgbọ̀dọ̀ pé. Ìgbà tẹ wá padà yẹn ẹ padà sí palace àbí everybody túká. Ọ̀pọ̀lọpọ̀ wọn sàṣàlà fẹ́mi ẹ̀ ìmọ̀ tó ti jágbára wọn sàṣàlà fẹ́mi. Ìgbà tẹ wá pọlọ́pàá sọ yọjú. Àwọn ọlọ́pàá wọn gbìyànjú. Wọ́n wá àbí wọ́n bá wọn pè é mi. Àwọn ọ̀bá wọn ìgbà tí wọ́n yìí dé wọ́n ti operate. Wọ́n wá náà. God will bless Nigeria police and the ẹ̀yin ènìyàn wa ọ̀rọ̀ lẹ bá wa gbọ́ yẹn ṣe ti wá rí wípé ìdí tí a gbọ́dọ̀ fi mójútó ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nìyẹn lórí ọ̀rọ̀ ètò ààbò wọ́n ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ìpàdé ọdẹ làwọn náà ń ṣe bí ètò ààbò á ṣe wà nínú ìlú látàrí oríṣiríṣi àwọn kan tó ti ń ṣẹlẹ̀ ní agbègbè yẹn náà ni wọ́n fi ń ṣe ìpàdé ní ọjọ́ yẹn ṣùgbọ́n nígbà tí àwọn máa gbọ́ dídún ìró ìbọn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ọpẹ́rẹ́tì gẹ́gẹ́ bí ọlọ́dẹ gẹ́gẹ́ bí ọ̀dọ́ nínú ìlú olúkálukú wọn náà wọ́n gbé nǹkan tí wọ́n lè gbé ṣùgbọ́n wọ́n ní omi pọ̀ ju ọkà wọ́n ní nǹkan tó wà lọ́wọ́ wọn ó ju tàwọn lọ kò sẹ́ni tó lè lọ kojú wọn ẹ jọ̀ọ́ pẹ̀lú gbogbo nǹkan tá a ti ń gbọ́ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí kí ni iṣẹ́ àwọn aṣáájú wa kí ni iṣẹ́ àwọn adarí gómìnà rẹ́ẹ̀pù mínísítà ààrẹ Bọ́lá Ahmed Tinubu a rí fọ́rọ̀ kan lẹ́ni tí olóyè ọmọ Adéyẹmọ Ìgbòhoṣà tí wọ́n fi síta wọ́n ní ẹ ti bu ọwọ́ lu ìrù ẹkùn ibi tá à ń lọ gọládé iṣẹ́ ti wá dé báyìí ibi tá à ń lọ gọgọgọládé yẹn o ṣé ẹ wá rí bẹ́ẹ̀ ṣe gbé ètò ààbò kalẹ̀ yẹn o a fẹ́ máa rí èsì ẹ̀ ní kíákíákíá ààrẹ Bọ́lá Ahmed Tinubu Ṣèyí Mákindé ẹ gbọ́ nǹkan tí àwọn ará ìlú sọ wípé nǹkan tó wà lọ́wọ́ àwọn wọ̀nyẹn ó ju ti ọwọ́ àwọn lọ a dẹ̀ ti rí àwọn àìmọye fọ́nrán
tí olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà tó ti ṣe wípé ẹ̀yin lẹ fún àwọn ní àṣẹ láti ran ará ìlú lọ́wọ́ láti kojú àwọn kinní burúkú wọ̀nyí torí fọ́nrán wọn kan wọ́n ṣe lánàá ìkan wọ́n ṣe lénìí wípé àwọn tẹ̀ ti kó àwọn ọmọ àwọn jọ láti lọ ṣùgbọ́n wọ́n ní wọ́n sọ fún àwọn pé káwọn ní sùúrù díẹ̀. Ṣèyí Mákindé kí ló ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ níbo lẹ́yìn àti àwọn bandit jọ dì sí torí nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ àwọn bandit wọ́n ní wọn ò fẹ́ bá anybody sọ̀rọ̀ àtẹ̀bí àwọn tó nọmọ àtẹni tí wọ́n ti pa wọ́n ní Ṣèyí Mákindé ni wọ́n fẹ́ bá sọ̀rọ̀ ṣé àtìgbà yẹn ṣé wọn ò tí ì rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ṣèyí Mákindé pè ní ṣé Ṣèyí Mákindé ò tí ì bá wọn sọ̀rọ̀ ni tí àti fi gbọ́n kankan lórí àwọn ọmọ wọ̀nyí. Olúrẹ̀mí Tinubu first lady obìnrin ni yín o ṣé abiyamọ ni yín ni tàbí abiyagba gẹ́gẹ́ bí first lady ìgbésẹ̀ wo lẹ́yìn náà ń gbé láti ìgbà tí wọ́n ti jí àwọn ọmọ wọ̀nyí sọ́dọ̀. Ṣé ẹ ti rí gbogbo àwọn ariwo tá à ń pa látẹ̀yẹ ọjọ́ yìí ìkórìtà tá wà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn nǹkan tá ò fẹ́ kó ṣẹlẹ̀ sí wa òun ló ń ṣẹlẹ̀ yìí o. Àwọn nǹkan tí a ò fẹ́ kó ṣẹlẹ̀ wípé àwọn nǹkan tá a ti ń gbọ́ lókè ọya wọ́n ń jí wọn gbé wọ́n ń pa wọ́n wọ́n ń kó wọn lọ lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀ à ń rí adẹ̀ mú wá fún wa wípé Yorùbá jí má sùn ẹ má jẹ́ kí bí wọ́n ṣe ń pa wọ́n lókè ọya kó má dí ọ̀dọ̀ títí wa náà ṣùgbọ́n olúkálukú yín ẹ bízì ẹ mú lélẹ́rẹ́ ẹ fi ọwọ́ gidi mú ẹ fi ọwọ́ yẹpẹrẹ lẹ fi mú ẹ tẹ̀ ń dáhùn ṣùgbọ́n ó ti wá ṣẹlẹ̀ nìyẹn kí wá ní ọ̀nà àbáyọ là ń wá báyìí wípé àwọn tí wọ́n jí gbé yẹn o kí wọ́n lè fi wọ́n sílẹ̀ láyọ̀ àtàlàáfíà àwọn tí wọ́n jí gbé yẹn o kí wọ́n lè rí wọn gbà àwọn ọmọ lọ́mọ tí wọ́n jí gbé kí wọ́n bá lè padà sílé láyọ̀. Ṣèyí Mákindé ọwọ́ ẹ̀yìn ìjọba ló kù sí báyìí o. Ìgbòho Òòṣà wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní wọ́n ti bu ọwọ́ lu ìrù ẹkùn fún àwọn kádúpẹ́ àbí ó ti níyànjú ń bọ̀ nìyẹn kádúpẹ́ wípé wọ́n bu ọwọ́ lù ú. Ṣùgbọ́n Ṣèyí Mákindé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ tí wọ́n fi sọ wípé àwọn ti fẹ́ gbéra pẹ̀lú àwọn ẹlẹ́ṣọ́ ààbò àwọn wípé kí àwọn máa bọ̀ ṣùgbọ́n wọ́n ní káwọn ní sùúrù tán torí àwọn agbésùmọ̀mí wọ̀nyí oríṣiríṣi àwọn strategy ni wọ́n ń lò wọ́n ti lè dẹ oríṣiríṣi nǹkan kalẹ̀ wọ́n ti lè ṣe oríṣiríṣi sọ́nà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ leléyìí látàrí inú fu ẹ̀dọ̀ fu àìnífọ̀kànbalẹ̀ tó wà nínú ìlú. Ilé ìjọsìn àti gbogbo àwọn inú igbó tí ẹ̀yin pásítọ̀ tẹ́ ń gbé orí òkè sí pásítọ̀ tó ń gbọ́ tó dẹ̀ ń rí wípé kò sí ètò ààbò nínú ìlú tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ tí wá kó àwọn ọmọ ìjọ tẹ́ ẹ kó wọn wọgbó lọ wípé orí òkè yá ta ló wá jẹ̀bi báyìí ṣé pásítọ̀ ni tàbí àwọn ọmọ ìjọ ta ló hùwà ìgbọràn báyìí everywhere ni kò ti ṣètò ààbò ẹni tó wà nínú ilé wọn ń jí gbé o ṣùgbọ́n fọlọ́run ṣọ́ tó lọ fi okùn ọ̀gẹ̀dẹ̀ tó fi gun ọ̀pẹ àwọn èèyàn mẹ́ta tí wọ́n pa yẹn tó bá ní kí ló ṣẹlẹ̀ wọ́n á ní wọ́n lọ sórí òkè ṣé ọlọ́run sọ fún yín pé tẹ́ bá gbàdúrà nínú ìyẹ̀wù yín ní kọ̀lọ̀fín yín ní ibi tẹ́ ń sùn ṣé ọlọ́run sọ fún yín pé òun ò ní gbọ́ àdúrà ni no ṣé ọlọ́run sọ fún yín pé dandandandan kẹ́ ẹ wá sórí òkè kẹ́ ẹ wá gbàdúrà kóun tó gbọ́ àdúrà yín ni ibi láti lo fọ́nrán pásítọ̀ tí wọ́n ń sọ wípé àníṣe ẹ lọ dira
ibi láti lò lánàá. Ṣé ká sọ wípé àwọn tí wọ́n wà níjọba ìbílẹ̀ Èkìtì ní Kwara wọn ò gbọ́ wípé wọ́n ń jíyàn gbé nínú ìlú ni? Ṣé ká sọ wípé wọn ò sí lórí social media, wọn ò rí nǹkan tó ń lọ, àbí wọn ò gbọ́ láti ìgbà tó ti ń jí àwọn èèyàn gbé nípínlẹ̀ Kwara? So wọn ò gbọ́ nígbà tí wọ́n ń ṣe ìkọlù sí Eruku CAC. Ṣebí inú ìpéjọpọ̀ wọ́n ń jọ́sìn lọ́wọ́ náà ni? Thank God pé wọ́n wà lórí live stream la fi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní the same local government yẹn náà. So ká ti wá rí pásítọ̀ tó ti kó àwọn ọmọ ìjọ lẹ́yìn wípé orí òkè yá. Báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n ti kó sí ọpọlọ àwọn èèyàn nínú ìlú yìí báyìí? Bẹ́ẹ̀ ṣe gbàdúrà yẹn náà tó, ìlọsíwájú ò sí nínú ìlú, ìfọ̀kànbalẹ̀ ò sí. Tí wọ́n bá ní lágbàáyé, ìlú wo ló ní ilé ìjọsìn jù? Ìlú wo ló ní mọ́ṣáláṣí jù? Inú Nàìjíríà, ilẹ̀ Yorùbá ni. Ojú ilé sójúlé báyìí ni, street by street ni. Ní àdúgbò kan ẹ̀ka chọ́ọ̀chì bíi 10, mọ́ṣáláṣí ó kéré tán á máa lọ bíi 8. Kò sí ilé iṣẹ́ kan bẹ́ẹ̀, kò sí pé tẹ̀lé rí police station. Odidi ìlú gan ò ní police station. Mọ́ṣáláṣí tó wà ń bẹ̀ á tó 10, chọ́ọ̀chì tó wà ń bẹ̀ á máa lọ bíi 15. Kò sí police station, kò sí ètò ààbò níbi kankan. Bí wọ́n ṣe gbàdúrà tó nínú ìlú yẹn o. So ṣé pásítọ̀ tó kó yín lọ, ṣé àdúrà ètò ààbò lẹ lọ gbà ni? Àbí àdúrà wo gan pàtó la ní kẹwàá lọ gbà lórí òkè o? Tẹ́ ẹ dẹ̀ kẹ́sẹ̀ lẹ́sẹ̀ tẹ́ ẹ lọ sí orí òkè nínú igbó tí kò sí ètò ààbò nínú ìlú yẹn. Àwọn tí wọ́n kó lọ ní Èkìtì inú chọ́ọ̀chì ni wọ́n wà o, kì í ṣe orí òkè o. Wọ́n wọ bẹ̀, wọ́n pa pásítọ̀ lójú ẹsẹ̀, wọ́n kó lọ. Wọn ò tí fi àwọn ọmọ ìjọ sílẹ̀ o. So ẹ̀yin kan tí wá kóra yín lọ, ẹ ti gba orí òkè lọ. Ènìyàn 15 ni wọ́n kó lọ báyìí o, ní aago 8:30 àná ọjọ́ àbámẹ́ta ọjọ́ 23 oṣù karùn-ún tí a wà yìí ni wọ́n rù wọ́n lọ o. Ní wọ́n pe orí òkè yẹn ní orí òkè Ìjàyè Ẹ̀kìràn ní ìjọba ìbílẹ̀ Èkìtì Kwara. So ṣé ká sọ wípé wọn ò sí ní gbogbo ìpínlẹ̀ Kwara yìí, wọn ò gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀, wọn ò mọ nǹkan tó ń lọ? Kọ́lọ́run kó ṣàánú fún wa. So láti ìgbà tá a ti ń pariwo pé kò sétò ààbò, kò sétò ààbò, kò sétò ààbò, ẹ dẹ̀ continue, ẹ ń ṣe the same thing. So wọ́n ní kẹ́ lọ gbàdúrà fún Nàìjíríà àbí kí ni irú àdúrà wo pàtó lẹ lọ gbà tó yẹn o? Àdúrà ò gbà mọ́ nínú chọ́ọ̀chì. Onígbà tẹ́ bá dórí òkè kádùrà tó gbà. Àwọn ọmọ ọlọ́mọ nìyẹn, àwọn ẹbí olóògbé tí wọ́n gé lórí, olùkọ́, ìjọba, wọ́n ní wọn ò tí ì rán aṣojú ẹyẹ kan ó kéré ó mọ báyìí, wọ́n ní wọn ò tí ì rán wá. Ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ lẹ́nu olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mọ̀ pé ẹ ti bá wa gbọ́ o. So mo fẹ́ kẹ́jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ bọ́ síta láti flush gbogbo ìsáàfù wa because àgbẹ̀ ọ̀fà yìí gba àwọn pípé wọn gbalẹ̀ wa bí ìlú náà lè fẹ́ gba òṣèlú nìyẹn wọ́n ti ṣe láyé ìjọba Jonathan yẹn wọ́n lọ táwọn Boko Haram wà pé kọ́ wọn díẹ̀ kí wọ́n da ìjọba láàmú wọ́n fẹ́ sí ni pé wọ́n fẹ́ da ìjọba bàbá Tinubu láàmú láti pé kọ́ wọn sọ pé ẹni pé gbogbo wa òkè ilẹ̀ Ìbàdàn fararọ́ àwa láàyè Yorùbá láàrin gbà torí bàbá ti ń ṣèjọba Yorùbá ni àwọn bàbá àdàyàn ọmọ ẹni ti bẹ̀rẹ̀ káfílẹ̀ tẹ̀sí ìjọba ẹni ní. So ẹ má jẹ́ ká fàyè gba àwọn kírímínà olóṣèlú tó ń kó àwọn tẹ́rọ́rìsì sí abẹ́ torí tẹ́rọ́rìsì lẹ́tí máa ń pààyàn tí jíyẹn pé tẹ́rọ́rìsì ni ṣètò lásán ó lè má jẹ́ Fúlàní ní gangan so ti anybody tá a bá ti bá nínú rìsáàfù wa kírímínà
wọ́n tó bá mọ̀ kọ́ fẹ́ gbé ọmọ Nàìjíríà jọ gbogbo wa tó bá fẹ́ gbé nínú òdu wa mọ̀ kàn ń gbòòrò kó wá mọ̀ ṣiṣẹ́ kí gbogbo ayé rí ẹ ọmọlé ọmọnà ẹ òní lọ jókòó sínú rìsáàfù tiwa nílẹ̀ wa kí wọ́n mọ̀ pàwọ́ kẹ́mọ́ tí wa gbé àwọn olóṣèlú kan náà bẹ̀ lábẹ́ ẹsẹ̀ yẹn àwọn olóṣèlú kan náà bẹ̀ so mo rọ gbogbo ẹ brọ́dà mi ẹ mọ̀ jẹ́ ká fàyè gba àwọn olóṣèlú yìí kan balẹ̀ wájẹ́ kò sí kiri kan wọ́n ní kíní kan bẹ́ẹ̀ ní kó tí ń dún màrú kò sí kankan tí ń dún màrú ìbẹ̀rù Ọlọ́run ni eléyìí ti ṣẹlẹ̀ kì í sọ̀rọ̀ ìjà ẹ̀sìn Christian lèmi náà kódà sẹ́gun ẹ̀fọ́ mi lọ Mẹ́kà mùsùlùmí ni wọ́n kírun ní olé mi ìbínú torí pé èmi gangan lọ church lẹ́ẹ̀kọ̀ọ̀kan ti bára yìí àwọn oníṣẹ̀ṣẹ̀ làwọn tó bí mi so kí ni àwọn afẹ́kọ̀ọ́ bára wa jà fún kí sọ̀rọ̀ ẹ̀sìn ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ ká fèsì àwọn tẹ́rọ́rìsì tó ń pa àwọn ẹ̀yà wa tó ń jẹ́ àwọn ọmọ wa ẹwà àwọn ọmọdé ọ̀la wa so ìyẹn ni kí ẹ jẹ́ ká bọ́ sọ pé ẹ jẹ́ ká gbẹ́sì ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan kálukú ní ṣe tiẹ̀ ọmọ Yorùbá kẹ́nẹ́ jọ gbogbo wa ẹ̀dá àwọn ọlọ́run bẹ̀ wá so irú ẹkùn security network ni ìmúdásílẹ̀ ilẹ̀ tó fọ́ọ̀mù lọ́wọ́ anybody wọ́n tó bá fẹ́ join voluntarily ní ẹkùn sẹ́wọ́n fẹ́ nìkankan so àdè máa fi fóònù nọ́mbà àwọn coordinator state kọ̀ọ̀kan sílẹ̀ ẹ̀ pé wọ́n tó lóka wọ́n connect ẹ̀ mọ́ coordinator local government yẹ tó lọ join wọ́n tó bá wù ní o voluntarily ni o kì í ṣe by force o so tábàlẹ̀ ti ń bá lọ ìjọba máa support wa wọ́n ní tọmọ bá sí apá òbí àgbè àwa lánàá nǹkan wa ọmọ onílù onífẹ́ ó túlà wa ẹja tó fọwọ́sowọ́pọ̀ ẹ má jẹ́ ká máa dúró ní pé báyà àtẹnìkà ẹja tó fọwọ́sowọ́pọ̀ kájọ jáde tán láti cross gbogbo nù rìsáàfù wa pátápátá ẹni bọ̀ tábà ti bá nù rìsáàfù wa kírímìnà yẹn kí ló wà nù rìsáàfù wa òṣèlú ló ń lò àwọn tó dẹ̀ bẹ́ẹ̀ nù sẹ́yìn tó ń bẹ́ẹ̀ di òṣèlú yẹn wọ́n fẹ́ gbàjọba bàbá tí mo jẹ ẹ̀ ní síbẹ̀ ẹ̀ ní gbàjọba bàbá yẹn jẹ yóò ṣe second time torí pé nígbà táwọn kan ti sì tí wọ́n tọ́ second time kọ́sẹ́ tó mú wọn ẹ̀ wá lè gbé àwọn terrorist yìí tẹ̀ fi ń bà ní jẹ́ káàkiri kẹ̀kẹ́ wá sílẹ̀ Yorùbá lọ́dọ̀ tí wọ́n gbé ànígbà tó mọ̀ ọ̀rọ̀ bá ẹ̀dá pèsè àdúgbò sọ́wọ́pọ̀ irú ẹkùn security network ní orúkọ security tí mo dá sílẹ̀ tí mo lè ti gbé fún president ọ̀lẹ́ ti tẹ́wọ́ gbà so now in the go form lọ́wọ́ anybody kò sí bẹ́ẹ̀ kankan sanwó form gbọ́dọ̀ bá fẹ́ join voluntarily ni àdéjọ sí ni nígbà tó bá fi tó a month ẹni pé gbogbo lẹ́kọ̀ọ́ bá fi tó ní sí kankan mọ́ lágbára Ọlọ́run èmi gẹ́gẹ́ ni màá dé lead fúnra mi èsì mo fẹ́ ràn yẹn lọ èmi ẹ̀rí fún ẹ̀rí bí mo ṣe ń lọ tí gbogbo ayé òrí bí mo ṣe ń lọ bí mo ṣe ń ṣe kò sáwò kankan tẹ̀ tó ti ń sábà wọnú gbó àlèmọ́ sí ara ìsìn fídíò tó lójogun là ń lọ bọ̀ ní gbòòrò bàtà bá ń lọ owó olùwà àdèmọ́ state by state ni from Ọ̀yọ́ state to Ogun state to Lagos àtọ́ni wọ́n ti wà àwọn kan náà àwọn olóṣèlú kan tó káwọn kan jẹ́ jáde gbòòrò tó ní kọ́ wọn síbẹ̀ àmú gbogbo wọn àdèmọ́ àwọn tá a bá mú tá a bá rí pé ó sì kíní àpò àwọn ìjọba lọ́wọ́ Ọlọ́run ìjọba jẹ fún wa ilẹ̀ bọ́ọ̀lù bàjẹ́ o ìyàtọ̀ fọ́ sọ́kọ̀ àjọ sí o olùpẹ̀. Elédùmarè ṣeun pé ààrẹ Tinubu wọ́n ti bu ọwọ́ lu ìrù ẹkùn àdúpẹ́ o ẹ̀yin ènìyàn wa ẹ bá máa kọ́ wípé àdúpẹ́ ṣá àdúpẹ́ ni láti yọ ọjọ́ yìí ìrù ẹkùn lọ́tún wọ́n bu ọwọ́ lù wọ́n gbọ́wọ́ lé wọ́n ti bu ọwọ́ lù o iṣẹ́ ti bẹ̀rẹ̀ o iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn àbí wọ́n ní ológìní ti kéèkúté ilé kó para mọ́ ni ológìní ó ti tàjò bọ̀ kí èkúté ilé kó para mọ́ àwọn ọmọ tó wà ní abẹ́ àwọn agbésùmọ̀mí ìyẹn ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ báyìí kí wọ́n kọ́kọ́ bá wa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ìyẹn báyìí wípé àwọn agbésùmọ̀mí wọ̀nyí o àwọn ọlọ́dẹ wọ́n ní nǹkan tó wà lọ́wọ́ wọn ò dẹrùn o wọ́n ní wọ́n fẹ́ wọgbó tẹ̀lé wọn wọ́n ní wọ́n padà àwọn ọlọ́dẹ bíi mélòó kan ni wọ́n ti sọ̀rọ̀ ní ìlú ẹlẹ́sìn ẹ̀lẹ̀ wípé wọ́n ní wọ́n ní àdó olóró sọ́wọ́ gbogbo ẹ̀ ni wọ́n ní sọ́wọ́ ìjọba Bọ́lá Ahmed Tinubu gbogbo àwọn èròjà gbogbo àwọn kan tí wọ́n fẹ́ lò ẹjọ́ ẹ bá wa pèsè ẹ̀sìn náà o ẹ bá wa kó gbogbo ẹ̀ sí èyí tó máa kájú ẹ̀ àwọn ọ̀daràn wọ̀nyí wọ́n ní for the sake of the kids when are they entering the forest Ọ̀gá Ìgbòho please don't change your mind o òun ló yẹ kí eléyìí wọn ó ti di ṣíṣe bàbá mi ẹ má fòyà wọ́n ní kò sí ewu lóko àfi gìrìrì àparò níbi tá a bá dé yìí iṣẹ́ ti dé iṣẹ́ gidi ká máa ṣọpẹ́ lókù báyìí wípé àwọn agbésùmọ̀mí wọ́n ní ẹ máa lọ nílẹ̀ yìí ni wọ́n ní ẹ máa lọ nílẹ̀ yìí pé kò sí nǹkan tó jọ ọ́ wọ́n ní sọ́pọ́ọ̀tì lókù báyìí Ṣèyí Mákindé ẹjọ́ kí nìdí tí àwọn agbésùmọ̀mí ní pé àní dandandandan sẹ́ẹ̀
ìrẹ́ ni wọ́n fẹ́ bá sọ̀rọ̀ o, níbo lẹjọ́ dé sí, níbo lẹjọ́ kọ́ sí o, kí ni àdéhùn tó wà láàrin yín. À ń mú lára àwọn ọ̀rọ̀ tí olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho tí wọ́n sọ nísìnyí, wọ́n ní bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ politicians, wọ́n ní bẹ́ẹ̀ ṣe lọ máa ń kó wọn wá nìyẹn. Gbogbo alámọ̀ ìgbà tí Jonathan á play ológun kan níbí lánàá bó ṣe sọ náà nìyẹn, wípé 2014 bẹ́ẹ̀ ṣe lọ kó wọn wá nìyẹn. Wọ́n ní ìròyìn tẹ̀ wọ́n lọ́wọ́ wípé ní Ìkòròdú wọ́n lẹ́yìn ti kó wọn jọ nítorí òṣèlú. ẹjọ́ ṣé bí wọ́n ṣe ń ṣèlú leléyìí ni? Èwo làbọ̀rọ̀ lọ máa kó àwọn àjèjì wá wọlé? Ẹ ló ń kó àwọn àjèjì wá wọlé nítorí pátì, nítorí òṣèlú, ẹ fi wá ń bàlú jẹ́. Ṣé adarí gidi làwọn eléyìí? No, ṣé adarí làwọn eléyìí tó yẹ pé tara wọn nìkan ni wọ́n mọ̀, bámbám ni mo yó. Ẹ lọ kó wọn wá wọlé láti 2014, ìlú ò fararọ, olóko ò lè lọ sóko, olódò ò lè lọ sódò, ọlọ́jà ò lè lọ sọ́jà. Ẹ dẹ̀ ti ń ṣe the same thing, ẹ ti lọ ń kó wọn wá wọlé sí i. Elédùmarè kò ṣàánú fún wa o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́nu olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho nísìnyí wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní dandan, wọ́n ní ẹlẹ́kejì yẹn wọ́n ní dandan ni wọ́n máa ṣe. A máa fi kọ̀ọ̀kan kún wípé wọ́n máa ṣe o, kò sẹ́ tó ta ló bá wọn dùn. Wọ́n ti dìbò primary wọn lánàá, ìbò abẹ́lé wọn ti dì. Ààrẹ Tinubu ni wọ́n padà ti gbé rí tíkẹ́ẹ̀tì APC fún, ṣùgbọ́n tó bá kúrò ń bẹ̀ òpin ẹ̀ 2031 tó bá kúrò ń bẹ̀, níbo ni ọmọ Yorùbá máa wá fojú sí o? Ṣé wọ́n gbé ọmọ Yorùbá sì rí abẹ́ wọn sá sí báyìí wípé ọmọ Yorùbá ló wà ń bẹ̀, Tinubu ló wà ń bẹ̀, adọ́mọ Yorùbá síbi àbí wọ́n rábẹ́ wọn sá sí? Tí wọ́n bá wá kúrò ń bẹ̀ ńkọ́ o? Kí ló máa padà wá ṣẹlẹ̀ o? Ẹjọ́ ẹ̀yin ènìyàn wa, no, báwo lẹ̀yin ṣe rí àárín ibẹ̀ yẹn sí o? Mo kàn ní kí tí rán wa létí ni o, a ní ká kàn rán wa létí ni o. Lára àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn, wọ́n ní ìgbà tí Buhari wà ń bẹ̀ ó ṣe ẹlẹ́kẹjọ ẹ̀ ó pé bẹ́ẹ̀ ni àwọn ìyà tó bá wà ń bẹ̀ wọ́n ń ṣe wọ́n pé àfi Jonathan nìkan ni wọ́n gbà láyè kó ṣe tiẹ̀ pé, tí wọ́n lọ kó bandit wá wọlé tí wọ́n fi gbá dànù. Ṣùgbọ́n bí Ààrẹ Tinubu wá ṣe wà bẹ̀ ọmọ Yorùbá yìí, bí wọ́n ṣe wá ń fà yìí, àti mọ̀ pé kò sí bí wọ́n ṣe fẹ́ fà, kò sí ọ̀dọ́ fẹ́ ṣe sí, àwọn náà ló máa padà wọlé síbẹ̀. Ṣùgbọ́n tí wọ́n máa ọba wá kúrò ń bẹ̀ ńkọ́? No, ṣé wọn ò ní kúrò ń bẹ̀ ni? Wọ́n máa kúrò ń bẹ̀. Tí wọ́n bá wá kúrò ń bẹ̀, báwo ni ilẹ̀ Yorùbá máa ṣe padà wá rí o? Kò sí bí wọ́n ṣe fẹ́ sòkè dilẹ̀ báyìí, kò sí bí wọ́n ṣe fẹ́ tú gbogbo ẹ̀ ṣe báyìí. Ẹ má gbàgbé pé ẹ tutọ́ ẹ̀ dànù kò lè bọ́ sọ́wọ́ ẹ má jẹ́ okay. Ṣé ọmọ Ìgbò ló máa padà wá bọ́ sí ni? No, ìbéèrè ni o, ẹ gbọ́ bàbá mi, ṣé ọmọ Ìgbò ló máa padà bọ́ sí lọ́wọ́ tí bàbá Tinubu bá kúrò ń bẹ̀? Ẹ̀yà míì ṣáà ló máa padà bọ́ sí lọ́wọ́, kì í tí ń ṣe Yorùbá mọ́. Báwo wá nílẹ̀ Yorùbá ṣe fẹ́ rí nígbà ni? A sì ń sọ báyìí, a sì ń mú lẹ́gbẹ̀lẹ́gbẹ̀, wọ́n ìwà ń bẹ̀ báyìí tẹ̀bẹ̀tẹ̀bẹ̀, tẹkúntẹkún, gbogbo ẹ̀ là ń kó sílẹ̀ tá a fi ń bẹ̀ wọ́n pé kí wọ́n ṣàgbétò ààbò sílẹ̀. Ṣùgbọ́n àwa dúpẹ́, wọ́n ti wá gbétò ààbò yẹn sílẹ̀ báyìí o, ẹjọ́ kan má jẹ́ kó pẹ́. Àwọn ọmọ tó wà ń bẹ̀ yẹn ni kókó. Àwọn ọmọ tó wà ń bẹ̀ yẹn, àwọn ọmọ ọdún kan, ọmọ ọdún méjì, àwọn ẹbí olùkọ́ Káyọ̀dé bùláyé ti rí ó ní ìròyìn kan tàbí ti rí Káyọ̀dé lẹ́ni ó dáhùn. Ẹbí Mr. Michael Oyèdòkun, ẹbí wọ́n ní wọ́n fẹ́ rí òkú wọn. Ọlọ́run, àtọjọ́ ni wọ́n ti bẹ́ wọn lórí. Mo ní wọ́n fẹ́ tí bá ti gbọ́ ọ̀rọ̀ yẹn báyìí mi mọ̀ bó ṣe máa rí. Ibo ni wọ́n fẹ́ ṣe kí wọ́n ṣáà jẹ́ kí wọ́n wọgbó lọ, àtorí wọn àtẹ̀yà ara wọn tó kù, àwọn ẹbí ṣáà náwọn fẹ́ rí, kí wọ́n ṣáà lè sí wọn nílẹ̀ Yorùbá nìyẹn o. Ẹ jọ̀ọ́, a ti dúpẹ́ báyìí o,
wọ́n ní wọ́n ti gbé ìrù ẹkùn kalẹ̀ bí wọ́n ṣe wá gbé kalẹ̀ yẹn o àwọn wá pe gbogbo àwọn ọmọ Yorùbá o tó bá nífẹ̀ẹ́ sí o wọ́n ní wọn ta fọ́ọ̀mù o wọ́n tó bá nífẹ̀ẹ́ sí kí wọ́n darapọ̀ kí wọ́n jẹ́ kí wọ́n bá wa lé gbogbo àwọn ẹni bí wọ̀nyí kí wọ́n bá wa lé dànù a wá fi àkókò ìtúbọ̀ tí ń rọ ìjọba ní gbogbo ìpínlẹ̀ gbogbo ẹ̀yin gómìnà gbogbo àwọn stéètì local government táwọn èèyàn bá ti dìde láti sọ wípé àníṣe àwọn gbé ara àwọn sílẹ̀ láti pèsè ètò ààbò sí ìlú wọn ẹ bá wa àbí wọ́n ṣàkún wọn lọ́wọ́ àbí ṣé wọ́n máa wò wọ́n níran ni àwọn nǹkan tí wọ́n ṣáà lò wọ́n ṣàkó sílẹ̀ ẹ jọ̀ọ́ àkíyèsí pàtàkì lélẹ́yìí olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà àwọn tẹ́ ẹ ní kí wọ́n lọ máa rí coordinator ní ìpínlẹ̀ yẹn má gbàgbé wípé nílẹ̀ Yorùbá ọmọ àlè ti pọ̀ ń bẹ o Fúlàní pọ̀ o tó dẹ̀ ń sọ èdè Yorùbá o ọmọ Ìgbò wà o tó ń sọ èdè Yorùbá o wọ́n ti pa òwe sí o ẹ jọ̀ọ́ láàrin ibẹ̀ yẹn ní abala ibẹ̀ yẹn ẹ bá wa ṣe àkíyèsí gidi àwọn coordinator tó fẹ́ lọ máa bá yẹn ẹ jọ̀ọ́ bóyá ti ìbílẹ̀ ni wọ́n á lò fún wọn o bóyá ti àbí èwo náà ni kí wọ́n lò tí ìbílẹ̀ yẹn náà ló máa dájú kán fi ṣe àyẹ̀wò fínífíní fún wọn wọ́n lè lo ti ìbílẹ̀ láti ṣe àyẹ̀wò DNA test o ifá ẹ̀ wà o gbogbo ẹ̀ ẹ bá wa dà sílẹ̀ fún wọn ti ìgbàlódé DNA test ẹ má gbàgbé mo máa ń kọ orin ẹ̀ tipẹ́tipẹ́ ní ìgbà tá a ti ń gbọ́ wípé àní wọ́n fẹ́ gbé ìrù ẹkùn sílẹ̀ wọ́n máa tó gbé ìrù ẹkùn sílẹ̀ ṣùgbọ́n gbà tó ti wá gbé sílẹ̀ báyà dúpẹ́ mo wá bá wa fi eléyìí kún gẹ́gẹ́ bí ọmọdé tèmi má bínú o àwa wa Ìgbòho Òòṣà ẹ jọ̀ọ́ àwọn coordinator tẹnikọ́ lọ máa bá local government àti ní ìpínlẹ̀ yẹn ẹ máa ní kán máa ṣe àyẹ̀wò fún wọn o fínífíní o torí ṣẹ́mọ̀ oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ sẹ́yìn o ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú o Àmọ̀tẹ́kùn àṣìíràn àti ìsinmi lórí ẹ o nígbà tó kọ́ gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀ gbogbo ẹ̀ ń lọ déédéé tó ń lọ nígbà tí olóògbé Akérédolú tí wọ́n wà láyé gbogbo ẹ̀ ń lọ sẹ́pẹ́sẹ́pẹ́ ó kọ̀ dìgbà kan ní gbogbo ẹ̀ ó kọ̀ dàrú bẹ́sẹ̀ télọ̀ ni lágbára Ọlọ́run eléyìí ò ní rí bẹ́ẹ̀ o ìrù ẹkùn ò ní rí bẹ́ẹ̀ o á dúró dáadáa o ìrù ẹkùn nẹ́tíwọ́ọ̀kì fún ilẹ̀ Yorùbá ó máa dúró tó yẹ kí gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò tó bá máa ṣe lágbára àwọn alálẹ̀ ọba wa dúró tí wọ́n bẹ́ẹ̀ bá ṣe ń wọ gbọ́dọ̀ báyìí ẹ̀ máa jáde láyọ̀ ni ìkọ́ kì í kọ́ ọmọ ejò lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ṣe ń lọ báyìí ẹ̀ máa padà láyọ̀ ni o ṣùgbọ́n ẹ bá wa fi kókó yìí kún látòrí ìkànnì Àṣàkẹ́ ni o ìmọ̀ràn kékeré ta ní ká fi kún nìyẹn wípé ẹ dákun Fúlàní wọ́n wà nílẹ̀ Yorùbá gidi o ní kò sí ìpínlẹ̀ tí wọn ò sí ẹ má sọ pé wọ́n pọ̀ lọ́yọ̀ọ́ kò síbi tí wọn ò sí wọ́n wà lẹ́kìtì wọ́n wà ní Oǹdó wọ́n wà ní Ọ̀ṣun wọ́n wà ní Èkó wọ́n pọ̀ ń bẹ̀ wọ́n wà ní Ògùn gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ni wọ́n wà ẹ jọ̀ọ́ àwọn tó fẹ́ wà ní àmọ̀ pé ẹ̀yin nìkan kọ́ ló máa ṣẹ̀ṣẹ̀ máa ṣe screening fáwọn èèyàn ó yá ṣùgbọ́n àwọn tẹ́ bá máa fi sí àwọn abala ibẹ̀ yẹn ẹ dákun kí wọ́n ṣe àyẹ̀wò fínífíní fún wọn o àyẹ̀wò gidi ni o ẹ dẹ̀ jọ̀ọ́ àkọ́ yín níṣẹ́ o a mọ̀ wípé ẹ dúró tán o a mọ̀ pé olóyè ọlọ́gbọ́n nìyí onílàákàyè nìyí gbogbo wọn pátá bó jẹ́ Ògún bó jẹ́ Ṣọ̀pọ̀nná nǹkan kíkan tẹ bá fẹ́ fi máa búra fún wọn pátá ẹ bá wa fìyẹn náà kún o ẹ bá wa fìyẹn kún àkíyèsí pàtàkì ni agbára Ọlọ́run ilẹ̀ Yorùbá àtúbà àtúnṣe o torí láti yọ ọjọ́ yìí láti ń retí láti ń remú bó ti jẹ́ pé àwọn kan kóra wọn jọ tá a ṣètò lánàá tán ní kò sáyè fún ìrù ẹkùn bóyá látàrí ìyẹn náà ló jẹ́ kó fi yá báyìí àmọ́ bóyá ìyẹn náà ló jẹ́ kí gbogbo ẹ̀ kó ṣarajọ kó fi yá ní kíákíá ètò ààbò ilẹ̀ Yorùbá ó ṣe pàtàkì àwọn adarí ẹ̀yin lọ́balọ́ba Ṣèyí Mákindé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé àní níbo lẹ́yìn àtàwọn Fúlàní Ọ̀yọ́ bó lẹ́jọ́ dì sí tí wọ́n fi ní Ṣèyí Mákindé dandandandan làwọn fẹ́ bá sọ̀rọ̀ àti ìgbọ́n kankan lórí àwọn ọmọ wọ̀nyẹn o
ìyàwó gọ́vùnà Ṣèyí Mákindé ó dẹ̀ ń jẹun o ó dẹ̀ ń sùn ìwọ náà ó bímọ o ṣé rí nǹkan tá à ń sọ tó bá ti ń kàǹpé àwọn ìyàwó wọn wọ̀nyí bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀ẹ́rì wọn tí wọ́n á kó sí vẹ́ẹ̀sì tí wọ́n á dé fìlà